ẹni tó bá pani nípa idà ipa idà náà là á fi parú ẹni bẹ́ẹ̀. ẹni tó bá sì ṣe ń tẹ́nìkan ò ṣe rí ó mọ̀ di dandan kójú olúwa rẹ̀ kó rí ń tẹ́nìkan ò rí rí. ilé ẹjọ́ ti dá ẹjọ́ ikú fún èèyàn 5 tó máa lu obìnrin kan pa lórí ẹ̀sùn pé àjẹ́ ni o. ọlọ́run ṣàánú. bákan náà gómìnà ìpínlẹ̀ ti Ọ̀ṣun bàbá oníjó dáńsà mẹ́nẹ́ ìyẹn Adémọ́lá Adélékè ó ti sọ̀rọ̀ ó ní kò sí ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí òun ò ti ṣe iṣẹ́ àkànṣe dé níbẹ̀. Adélékè tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló sọ bẹ́ẹ̀. bákan náà ọlọ́run ọba Elédùmarè ṣàánú fún wa o àìsàn tó mọ̀ gbóògùn àtèyí tí ò gbóògùn kí Elédùà kó má fi kankan ṣe wá ń bẹ̀. ẹ ti máa àìsàn tó jẹ́ pé ó kalẹ̀ ó kakò bó ṣe kan ọmọdé bẹ́ẹ̀ ló kàgbàlagbà ó ka gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáńlá ayé Ebola ní jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní Ebola mọ̀ ní wọ́n ló mọ̀ tó ti ṣẹ́yọ ní Uganda báyìí. wọ́n ní wọ́n ti wá bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àjẹsára òkè ọlọ́ọ̀bá Elédùmarè kó má fi àìsàn kankan kó má fi ṣèmí àtìyín. wọ́n lẹ́ni tó bá ti ṣe ntẹ́nìkan ò ṣe rí báyìí ó di dandan kójú olúwa rẹ̀ kó rí ntẹ́nìkan ò rí rí. wọ́n lẹ́ni tó bá sì pani nípa idà ipa idà náà là á fi parú ẹni bẹ́ẹ̀. wọ́n ní ilé ẹjọ́ ni ó ti dá ẹjọ́ ikú fún èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wọ́n lu obìnrin kan pa lórí àsùn pé àjẹ́ ni o. ilé ẹjọ́ kan nílùú Kánò ó mà ti dájọ́ wípé o kí wọ́n lọ yẹgi fún èèyàn 5 tí wọ́n ṣekú pa obìnrin kan ìyẹn ní ọdún 2023 lórí ẹ̀sùn pé àjẹ́ ni arábìnrin náà. àwọn ọkùnrin tí wọ́n dájọ́ ikú fún yìí wọ́n máa ṣe ìkọlù sí olóògbé Dahare Abubakar ẹni ọdún 17 mọ̀ní nígbà tó ń ṣiṣẹ́ nínú oko rẹ̀ mọ̀ní o. ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé nínú oko yìí ó ní àwọn ọkùnrin 5 yìí ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lù ú tí wọ́n sì ń gún lọ́bẹ o títí tí ẹ̀mí tó fi bọ́ lára rẹ̀ o. ẹbí olóògbé ó mà ló mọ̀ fi ìṣẹ̀lẹ̀ náà òun ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí táwọn agbófinró sì fọwọ́ òfin mú àwọn ọkùnrin 5 náà ní abúlé kan tí kò jìnnà sí ìlú Kánò. ẹjọ́ yìí ó di nǹkan tí ọ̀pọ̀ èèyàn lórí ìtàkùn ayélujára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀ pàápàá jùlọ nípa báwọn èèyàn tó ń gbé ìgbèríko ní Nàìjíríà bí wọ́n ṣe ń ṣekú pa àwọn èèyàn tí wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àjẹ́ ni wọ́n o. àwọn èèyàn tó ń fẹ̀sùn kan àjẹ́ kan àwọn èèyàn míì kò ní ẹ̀rí láti fìdí ẹ̀sùn yìí múlẹ̀ àmọ́ wọ́n máa ń gbàgbọ́ pé àwọn tí wọ́n ń pè ní àjẹ́ yìí òun ló wà níbi ikú ẹbí tàbí èèyàn wọn tó bá ti kú o. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ká adájọ́ Usman M. Baba ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwíjàre ikọ̀ olùpẹ̀jọ́ ó fẹsẹ̀ múlẹ̀ ó sì mú ọgbọ́n dání o. olùpẹ̀jọ́ Abba Sorondiki ó sọ pé ó yẹ kí ìdájọ́ yìí kó má jẹ́ àríkọ́gbọ́n o fáwọn èèyàn tó ń fẹ̀sùn kan àjẹ́ àtàwọn aláìṣẹ̀ tí wọ́n máa ń ṣe ìdájọ́ owó ara wọn fún o. ilé ẹjọ́ wá sọ wípé àwọn ọkùnrin 5 yìí wọ́n lu arábìnrin Abubakar pa lẹ́yìn tí ìyàwó ọ̀kan lára àwọn ọkùnrin náà Abdulaziz Yahaya tó ń ṣàìsàn ló mà ló ń lálàá pé olóògbé náà máa ń lé òun kiri màní pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ lójú àlá. lẹ́yìn náà ó ní Yahaya ó mà ló mà kú àwọn ọkùnrin míì jọ tí wọ́n sì jọ lu obìnrin náà pa o. àti ìrí irú ìdájọ́ báyìí rí ṣùgbọ́n ìgbà àkọ́kọ́ rèé tí ilé ẹjọ́ yóò dájọ́ ikú fún èèyàn 5 lórí ẹ̀sùn ṣíṣe ikú pa èèyàn lórí ẹ̀sùn pé wọ́n ní àjẹ́ ni o. Sorondiki òun ló sọ bẹ́ẹ̀. ẹ̀wẹ̀ ọmọbìnrin tí wọ́n ṣekú pa ìyẹn Musa Yahaya ó sọ wípé ọjọ́ tí wọ́n pa màmá òun ó mà lọ́jọ́ tó mà burú jùlọ láyé òun o. àmọ́ Yahaya ó ní inú òun má dùn púpọ̀ pẹ̀lú ìdájọ́ òdodo tó mà padà wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. nínú ọ̀rọ̀ tiẹ̀ agbẹjọ́rò àwọn ọkùnrin 5 náà Maruf Yakazai ó ní àwọn ọkùnrin náà wọ́n ń gbèrò láti pẹjọ́ kòtẹ́milọ́rùn ṣíṣe ikú pa àwọn tí ilé ẹjọ́ dájọ́ kú fún kò wọ́pọ̀ ní Nàìjíríà. ọgbà ẹ̀wọ̀n ó ní irú àwọn èèyàn tí wọ́n máa ń sábà lo gbogbo ọjọ́ ayé wọn ó ní wọ́n máa ń lò sí òkè ọlọ́ọ̀bá Elédùmarè kó má ṣàánú fún wa o. bákan náà Ọlọ́run ọba Elédùmarè má fi àìsàn tó gbóògùn àti tí ò gbóògùn má fi kankan ṣe wá ń bẹ̀ àmín lórí àìsàn tó fi gbogbo àgbáńlá ayé tó fi wá nàkànàkàn ìyẹn Ebola ni wọ́n ló mà tó ti ṣẹyọ ní Uganda. wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àjẹsára o. orílẹ̀-èdè Uganda ó mà ló ti bẹ̀rẹ̀ ètò abẹ́rẹ́ àjẹsára láti dènà àrùn Ebola tó tún ṣẹyọ níbẹ̀ lẹ́yìn tí àrùn náà pa ẹnìkan tí àwọn méjì míì tí wọ́n sì tún fara kó. ẹni àkọ́kọ́ tó fara kó àìsàn náà ó mà kú lọ́sẹ̀ tó kọjá o
nọ́ọ̀sì ọkùnrin ẹni ọdún 22 ní ọjọ́ ajé Monday ó ní àwọn ìsí àkọ́kọ́ tó gba abẹ́rẹ́ àjẹsára náà ó ní wọ́n má gbà á lẹ́yìn tí wọ́n ṣe wọ́n lọ́jọ́ sí ibùdó ìyàsọ́tọ̀ ìyẹn isolation center. Abẹ́rẹ́ náà ó ń la mọ̀ gbọ́ pé àjọ International Aid Vaccine Initiative tó wà fún àánú ọmọ ló máa gbé kalẹ̀. Lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní kò tíì sí ètò abẹ́rẹ́ àjẹsára kankan tíjọba buwọ́lù láti tọ́jú oríṣi Ebola tí wọ́n ń pè ní Sudan Ebola virus yìí, èyí tí a gbọ́ pé ó mọ̀ wáyé ó jẹ́ ti ilẹ̀ olómìnira Congo. Wọ́n ní lára àwọn àpẹẹrẹ tí èèyàn yóò fi mọ̀ pé òun mà ti lùgbàdì àrùn Ebola ó ní ibà, kó máa rẹ èèyàn, ara ríro, orí fífọ́, kí ọ̀nà fún kó máa dùn èèyàn, kí èèyàn máa bì, ìgbẹ́ gbuuru, kúrúnà lára. Wọ́n ní kí ẹ̀jẹ̀ kó máa jáde lára èèyàn, kí ẹ̀jẹ̀ míì sì máa jáde nínú ara láì fojú hàn lóde, ìyẹn external and internal bleeding. Wọ́n wá ní oríṣi Ebola tí a mọ̀ sí Sudan Ebola virus yìí wọ́n ló mà lágbára púpọ̀. Wọ́n ló ti pa tó ìdá 40 nínú àwọn tó kọlù, gẹ́gẹ́ bí àjọ elétò ìlera àgbáyé ìyẹn World Health Organization WHO gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o. Wọ́n ní ní Uganda ìgbà kẹfà rèé tí wọ́n yóò máa kojú ìkọlù àrùn Ebola. Èèyàn tó lé ní 200 wọ́n lò ní wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ní wọ́n yóò máa sọ báyìí kó má jẹ́ pé wọ́n mọ̀ ti ní àrùn náà. Àjọ elétò ìlera lórílẹ̀‐èdè Uganda ó mà ló mà fi múlẹ̀ níbẹ̀ ìyẹn ní ọjọ́ ajé Monday. Bákan náà ó ní wọ́n ṣàlàyé pé wọ́n yóò fún 40 èèyàn tó ti ní nǹkan kan láti ṣe pẹ̀lú ẹni tó kọ́kọ́ kọlù ní abẹ́rẹ́ yìí. Àjọ WHO, UN àti àwọn aláṣẹ Uganda ó ní wọ́n yóò jọ rí sí èyí bí àtẹ̀jáde náà bó ṣe sọ o. Oṣù kẹsàn-án ọdún 2022 ó ní wọ́n kéde Ebola ní Uganda gbẹ̀yìn. Èèyàn tó lé ní 70 òun ló sì bá àrùn náà lọ o. Oṣù kínní ọdún 2023 ó ní wọ́n kéde pé ó ti kásẹ̀ nílẹ̀. Lópin ọ̀sẹ̀ tó kọjá o, abẹ́rẹ́ àjẹsára àkọ́kọ́ tó lé ní 2,000 ìyẹn 2,160 òun ló dé sí olúùlú Uganda tí ń ṣe Kampala. Kí Ọlọ́run ọba Elédùmarè kó má fi àìsàn tó gbóògùn àti èyí tí ò gbóògùn kó má fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa o. Kò sí ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí mi ò tí ì máa ṣe iṣẹ́ dé. Adeleke ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ti ní àyípadà ó ti bá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn oṣù méjì tí ó ń gba àkóso ìpínlẹ̀ náà. Gómìnà Adeleke máa sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó máa ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn The Punch. Ó ní sísan owó oṣù àwọn òṣìṣẹ́ déédéé àti mímú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ọ̀kúnkúndùn ó mà jẹ́ àfojúsùn ìjọba òun láti ìgbà tí òun ti wà lórí ipò láti ọdún 2 sẹ́yìn. Ipò táwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n wà nígbà tí mo dé kò mà dáa rárá o. Ọ̀pọ̀ wọn ló ń dágbére fáyè nítorí ìjọba tó wà nípò tẹ́lẹ̀ ó kàn pa wọ́n tì ní. Èyí mà ló mú mi gbé ètò ìmọ́lẹ̀ free medical care program ni mo ṣe gbé kalẹ̀ fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó yìí ti ń jẹ́ àǹfààní fún àwọn tó lé ní 27,000 lórí ètò ìlera o. Adeleke wá ṣàlàyé pé gbogbo ìlú àti agbègbè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní àwọn tí ń ṣe iṣẹ́ àkànṣe bíi ṣíṣe ọ̀nà, kíkọ́ ilé ẹ̀kọ́, ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ó wá sọ wípé ọ̀pọ̀ èèyàn ni kò gbàgbọ́ pé òun máa rí iṣẹ́ kankan ṣe nígbà tí òun dupò gómìnà nítorí bí òun ṣe máa ń jó ní gbogbo ìgbà tí òun bá ti wà lóde, àmọ́ tí òun pa gbogbo èrò bẹ́ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú pẹ̀lú àwọn nǹkan tí òun ti gbé ṣe lẹ́nu tí òun ti dé ipò. Ó wá sọ wípé àwọn nǹkan tó jẹ́ ìpèníjà fún òun nígbà tí òun di gómìnà ó ní gbèsè owó oṣù àwọn òṣìṣẹ́ tí ìjọba tí òun bá tó ti fi kalẹ̀ fún òun o. Ó wá fi kọ́ rẹ̀ pé inú òun wá dùn pé ìjọba òun rèé ó ti rí bíi oṣù 9 sí 10 san nínú àwọn gbèsè náà. Gómìnà náà wá tẹ̀síwájú pé àwọn àkànṣe iṣẹ́ tí Rauf Arẹ́gbẹ́ṣọlá ń ṣe lọ nígbà tó wà lórí ipò àmọ́ tí Gbóyèga Oyètọ́lá pàtì ó jẹ́ nǹkan tí kò tẹ́ òun lọ́rùn nígbà tí òun gba ipò tí òun sì gbìyànjú láti parí wọn lẹ́nu ọdún 2 tóun ti wà lórí ipò. Bákan náà ló mà sọ pé òun kò ya owó kankan láti ìgbà tí òun ti gbàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí òun ti pinnu pé òun kò fẹ́ kí gbèsè kó tó kú gbèsè tó wà nílẹ̀ ní ìpínlẹ̀ náà. Adeleke ní irọ́ ni ìròyìn táwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress
APC tí wọ́n ń gbé kiri pé àwọn ti sọ ìpínlẹ̀ náà sínú gbèsè nítorí àlékún ti bá iye tí àwọn ń gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ táwọn sì ṣe àmójútó iye tó ń wọlé náà láti rí i pé ó ń tó àwọn láti lò. Gómìnà Adémọ́lá Adélékè sọ pé gbogbo ìgbà ó ní òun máa ń sọ pé òun kò ní bàbá ìsàlẹ̀ kankan tó ṣe àtìlẹ́yìn fún ìyànsípò òun láti di gómìnà. Ó ní èyí máa ṣe ìrànlọ́wọ́ fún ìṣèjọba òun nítorí kò sí ẹni tó ń retí pé òun máa fún un níṣẹ́ tàbí máa san owó kankan fún un lóṣooṣù. Ó wá sọ pé ẹ̀gbọ́n òun ìyẹn Dèjì Adélékè tó ṣe ìrànlọ́wọ́ owó fóun nígbà tí òun fẹ́ dupò náà kò fìgbà kankan béèrè owó lọ́wọ́ òun rí tó sì máa ń bá òun sọ̀rọ̀ ní gbogbo ìgbà láti má gbàgbé àwọn ìlérí tí òun máa ṣe fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ìpolongo ìbò náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn táwọn kan fi kàn pé àwọn ẹbí àtàwọn ọmọ ìlú rẹ̀ nìkan ó mà ló máa ń yàn sípò, ó ní irọ́ tó jìnnà sí òótọ́ ni ẹ̀sùn náà àti pé òun kò fi ẹ̀yà ìlú tàbí ẹ̀sìn ṣe láti máa yan àwọn èèyàn sípò. Àdúràgbà Olúwatóyìn olóńjábọ̀ látàárọ̀. Ẹ ṣé púpọ̀ o tí à ń wò kàn ní Ẹ̀yà Yorùbá TV. Ẹ má gbàgbé láti bá wa like, comment, share kẹ́sì bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.